adúpẹ́ o àǹtí Yínká Ntẹ́ǹtì, àǹtí mi Auto Bola àti ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, ẹ̀yin aríran ńláńlá tẹ́ bẹ̀rẹ̀ sí jáde tẹ́ ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nìbàdàn. Wọ́n ti sin nǹkan tẹ́ fẹ́ o, ibi tí ẹ fẹ́ rán Oríyọmí lọ àti olórí Naomi, wọ́n ti sin nǹkan tẹ́ fẹ́ o, because wọ́n gbé Oríyọmí lọ ilé ẹjọ́. Nígbà tí wọ́n dẹ̀ délé ẹjọ́, ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ní negligence, conspiracy and the acceleration of nǹkan tó ṣẹlẹ̀. Ilé ẹjọ́ dẹ̀ ti pàṣẹ wípé kí wọ́n lọ fi wọ́n sí ọgbà ẹ̀wọ̀n I think on 13th or 14th of January tí ìdájọ́ tún fi máa tẹ̀síwájú àti ìgbẹ́jọ́ tún fi máa tẹ̀síwájú. Ó túmọ̀ sí pé ọgbà ẹ̀wọ̀n yẹn lórí Naomi ti máa ṣe Christmas and New Year. Ibẹ̀ náà ni Oríyọmí ti máa ṣe Christmas and New Year. Ẹ ṣé o, torí tí wọ́n bá ṣe nǹkan tó tẹ́yìn lọ́rùn báyìí, ẹ tún padà jáde wípé wọ́n lọ wá agbára ni, pé bí a torí pé olórí Naomi jẹ́ ìyàwó, ó jẹ́ olórí ọba rí, tàbí Oríyọmí mọ àwọn olóṣèlú kan, mọ̀ pé ẹ tún padà jáde, ẹ tún padà sọ̀rọ̀ pé ẹ nígbó ẹ nígbà. Wọ́n ti ṣe nǹkan tẹ́ fẹ́, torí ó ṣeé ṣe kí wọ́n fẹ́ padà ṣe nǹkan tẹ́ fẹ́ délẹ̀ kí wọ́n fẹ́ tẹ́ lọ́rùn délẹ̀ kí wọ́n dá ẹjọ́ yẹn kó máa kí wọ́n fẹ́ tẹ́ lọ́rùn délẹ̀ pé ó dà àwọn fún wọn lọ́dún bàbá yìí. Ṣùgbọ́n àgbàdo kí ló ẹ̀ṣẹ̀lẹ̀ rí pé mi lè gbé jáde tán, torí inú mi ò lè dùn sí pé kí olóòótọ́ kó kú sípò ìkà. Torí mo mọ̀ pé tí wọ́n bá tún ṣe yẹn délẹ̀, ẹ tún ti ń lérí lábẹ́lẹ̀ pé ẹ ní gbàṣẹ, ẹ máa bá wọn dé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò ni. Èmi ò mẹ̀sẹ̀ àwọn pípé yẹn o. Pápá ẹ̀yin tẹ́ ìpẹ́ra yín ní blọ́gà yẹn, ẹ̀yin àgbà blọ́gà, ká níbẹ̀ gbogbo strength ẹ̀ ń lò lórí ọ̀rọ̀ yìí, ká níbẹ̀ sí ń lò lórí àwọn olóṣèlú tó ń kówó jẹ, tó ń bàlú jẹ́ nìyẹn, ṣùgbọ́n ìbàdàn ẹ mọ àwọn olóṣèlú tí wọ́n ti mú lórílẹ̀‐èdè wa tó yẹ pé wọ́n á ní ká fowó ẹ̀mí àkó bí owó ńláńlá bí jẹ́, àwọn ní ká mú owó kékeré ká fi bẹ́ẹ̀lì wọn, àdéhùn gbọ́ wọn kan mọ́, àwọn ìlú dẹ̀ bá yé jẹ́ ẹ̀ẹ́dẹ̀ ló gbogbo strength ẹ̀ ń lò lórí Oríyọmí àti olórí Naomi kẹ́lẹ̀ lórí wọn. Abẹ́lò ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ bẹ̀rẹ̀ sígbà dídì ránṣẹ́ pé wọ́n ti lọ́wọ́ fún ètùtù ní kẹtọ́ náà fi hàn yín ni. Ó sì jẹ́ wípé ìgbà tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ tán lẹ́sìn sẹ́yìn máa rí. Níbo lẹ wà tẹ́ ẹ fi kọ́kọ́ rí wípé nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ tàbí bá a sì lè prevent ẹ̀. Ó wá ṣẹlẹ̀ tán ìwà ní Ọlọ́run wá fi hàn yín wípé ṣe ni wọ́n lò wọ́n fún ètùtù. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ ti inú Bíbélì kí nǹkan burúkú tó ṣẹlẹ̀ làwọn ti máa rí, tẹ́ndẹ̀ máa rí nǹkan tá a máa fi prevent nǹkan yẹn. Kí ikú àkọ́bí tó jà lọ́lọ́run ti kọ sí Mósè wípé kán ṣe nǹkan báyìí kí ikú àkọ́bí yẹn má bàa jáde ọ̀dọ̀ àwọn ọmọ, kó má bàa ṣe ẹ̀dẹ̀ sáwọn ọmọ Ísírẹ́lì. Kí èèyàn tó múnú ni Ọlọ́run ti kọ sí Joseph lójú àlá pé sọ fún ọba Fáráò ìgbà náà wípé nǹkan báyìí nìkan ṣe kán kó oúnjẹ pamọ́. Kí ìkún omi tó ṣẹlẹ̀ lọ́lọ́run ti kọ sínú pé inú ìkún omi máa ṣẹlẹ̀, ṣùgbọ́n nǹkan báyìí ni kò ṣe láti fi prevent àwọn tó wá jẹ́ àyànfẹ́ tèmi. Ṣùgbọ́n ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run kan, náà gbogbo ìránṣẹ́ Ọlọ́run kan, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run orí social media lórílẹ̀‐èdè tiwa, nígbà tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ tán lẹ̀ wá síta ìwà máa yangàn pé Ọlọ́run fi hàn yín pé mo máa pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. Dáàsọ̀ pé mo kàn máa ń rẹ́rìn-ín gbà mí, kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run, àwọn ìránṣẹ́ Ọlọ́run gidi ẹ̀rí wọn lórí social media, àwọn bàbá gidi táwa mọ̀, àwọn bàbá mi ojú òní tì mí ní South Africa, special apostle adé tí ẹ ṣe prophet Gabriel, àwọn bàbá mi bàbá èso, àwọn wòlíì tèmi lè fọwọ́ wọn sọ̀yà ni ẹ lè rí wọn lórí social media. Wọ́n kọ́ bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ wá ṣe, àwọn ìlérí wọn kó máa brag lórí social media lórí nǹkan burúkú. Kàkà bẹ́ẹ̀ gan tọ́lọ́ bá fi nǹkan yẹn hàn gan, ọmọ máa ké pé Ọlọ́run ní pé Ọlọ́run nǹkan burúkú ò gbọdọ̀ ṣẹlẹ̀, Ọlọ́run jọ nǹkan burúkú ò gbọdọ̀ ṣẹlẹ̀. Ẹ̀yin tí yín tó nǹkan burúkú yẹn bá ti ṣẹlẹ̀ lẹ́ máa fi brag lórí social media, ẹ̀dẹ̀ ní ẹjẹ́ ìrànṣẹ́ Ọlọ́run. Anyway, ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí kò jọ wá lójú, irú Oríyọmí ni màá kàn gbà nímọ̀ràn àtòlù Naomi wípé ilé ayé nìyẹn, kò sí bí èèyàn ṣe lè ṣe dáyé téèyàn lè tẹ ọmọ aráyé lọ́rùn. Kankan mọ̀ Jésù tó ń lajú afọ́jú, tó ń jú òkú dìde, tó ń wá àwọn aláìsàn sàn, sọ yẹ káwọn èèyàn tó dìtẹ̀ mọ́ ní ìlú ẹ̀. Bá a ṣe sọ̀rọ̀ yìí ní Israel, àwọn òkan òtún sì ti gbà lọ́gà. Tó èèyàn lajú afọ́jú, ó jí òkú dìde, ó máa ló ń gbé àrọ dìde ní ìgbà yí ẹ̀ ní Jésù, wọ́n tún sì padà dìtẹ̀ mọ́. So dáhùn sọ pé kò sí bíyàn sí lè ṣe rere tó, a máa rí àwọn nǹkan tó yẹ pé inú wọn ò lè dùn sí rere yẹn, ó yẹ bí kéèyàn ṣubú náà ni wọ́n máa wá.
so ẹ máa tó àwọn ẹtí sọ pé sórí Yomi àwa kọ́ntínú báyìí ní ilé ayé nìyẹn, ìwọ ni ṣe tiẹ̀ fọlọ́run. gbogbo wọn tá à ń ṣe yìí ẹ̀sìn lóòótọ́ a máa gbẹ̀sìn náà ní ayé o, ṣùgbọ́n odidi ẹ̀sìn tó pọ̀ jù dáadáa eré ẹ̀ dáadáa ọ̀run ló wà. ṣé máa sọ wípé àwọn èèyàn torí pé àwọn èèyàn ti ṣe é ní kàtórí orí yóò ní ṣe mọ́. ilé ayé nìyẹn, gbogbo ayé ò lè fẹ́ wa, gbogbo ayé náà ò lè kórìíra wa. ṣùgbọ́n torí àwọn bíi márùn ló tu aláhàámọ́ lórí ọ̀rọ̀ ẹ̀, ọkọ Oríyọmí, olórí Naomi, principal school yẹn àtàwọn ọdẹ school yẹn lórí ẹ̀sà ìmọ̀dé. ṣùgbọ́n àwọn olóṣèlú tó ń kówó jẹ, àwọn olóṣèlú tí wọ́n ń lu àwọn èèyàn tí àkókò bá ti dé, àwọn olóṣèlú tí wọ́n máa rán àwọn èèyàn ká lọ gbé àwọn èèyàn ká fún wọn ṣe nǹkan òṣèlú ààrùn kankan lórí ọ̀rọ̀ wọn o. ọba àgbà gbogbo wa, ẹni bá ń ṣeré kó máa ṣe. Bíbélì ló sọ̀rọ̀, ó ní ẹni bá ń ṣeré kó máa ṣe, ẹni bá dẹ̀ ń ṣe bí kó máa ṣe. ìwé ìfihàn ló sọ bẹ́ẹ̀. ó ní àmọ́ ó ní èmi ń bọ̀ kankan, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ṣe rí, ìbá ṣe rere tàbí búburú. máa ṣe rere lọ wọ́n tó bá ti ń ṣe, wọ́n tó bá dẹ̀ ti ń ṣe dákejì náà máa ṣe lọ. àtẹrẹ àti ìka kì í gbé. Adéọmọdé lórúkọ mi. ẹ jẹ́ bá mi pín fídíò gbogbo yín lólùfẹ́ mi, ẹ bá mi pín fídíò, ẹ bá mi pín dáadáa, ẹ bá mi fọ́lọ̀ péjì rẹ̀.